Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ̀rú ẹ làbọ̀yè hallelujah o. Èèyàn wáyé náà ni Dr. ọmọ ọ̀dù àgbà. Mo mọ̀ júbà kọ́dá, mo mọ̀ júbà ṣẹ̀dá, mo mọ̀ júbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́dọ̀. Mo mọ̀ júbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọjá ewé. Mo sì júbà lọ́wọ́ ọ̀sán ìbíkín èyí tó kọ́ wa gbò. Mo sì júbà lọ́wọ́ bàbá mi Ràhímù Ọ̀lálé. Mo júbà lọ́wọ́ ojú kọ̀ọ̀kan tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo júbà lọ́wọ́ oṣó tó ń wò mí. Mo júbà lọ́wọ́ àjẹ́ tó ń wò mí. Mo júbà lọ́wọ́ ẹlẹ́bọ lóògùn tó ń wò mí. Adáhunṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo júbà lọ́wọ́ yín o. Èèyàn wáyé náà ni Dr. ọmọ ọ̀dù àgbà. Mo tún ti débì ìṣe mi. Èmi ní ò mọ̀ wá, ẹ̀yin lẹ́ ò mọ̀ wò mí. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà mọ̀ ní fọ́ o. Etí tẹ́ fi ń tẹ́tí sí mi, etí náà ò ní di. Ẹ̀yin ni wọn bá yín mú iṣẹ́ kan wá ní onímọ̀ ni. Tùràrí awọ́rò gbogbonìṣe. Tùràrí awọ́rò gbogbonìṣe mo bá yín mú wá ní ìrọ̀lẹ́ òní. Ẹ máa bá mi ká lọ. Tá bá yẹ sì darapọ̀ mọ́ YouTube channel yìí. Ẹ subscribe sórí YouTube channel yìí. So tẹ́ máa mú iṣẹ́ mìíràn wá, á lè máa jẹ́ àǹfààní fún yín o. Ẹ lè máa wò pé ibi tó máa yàtọ̀ sí. Ibi fẹ́ ká ọkọ̀ ti yàn fídíò yẹn tẹ́lẹ̀ kò pín ẹ̀ dáadáa. Ó jẹ́ kí n change direction mi. Ìdí wo mo fi pe iṣẹ́ yìí ní gbogbonìṣe? Àkọ́kọ́, ẹni tí ń tajà ó lè lò ó. Ẹni tí ń ṣe iṣẹ́ ọwọ́ bóyá télọ̀ ni, àwọn bíi tó ń ta bí àwọn nǹkan oríṣiríṣi ó lè lò ó. Ẹ̀kejì, èèyàn tẹ́ pé a pàtẹ nǹkan lẹ́lẹ̀ bí a fẹ́ ṣe prógráàmù kan tá a dá sílẹ̀ níbi yàtà gbangba, prógráàmù tàgbà a fẹ́ káwọn èèyàn wá bá wa kán wá darapọ̀ mọ́ wa. A lè fi sí àyíká náà kó tó di pé a bẹ̀rẹ̀ prógráàmù náà pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè a máa kó àwọn èèyàn wá. Kódà tó bá jẹ́ pé mọ́tò là ń tà, a lè mọ fin sáyìíká mọ́tò náà ọ̀rẹ́ ni wá bá rà á. Mi ò tí ì rí gbogbo nǹkan tá a lè máa ṣe pátápátá. Ohun tó wá ti jẹ́ nǹkan pátápátá ò ní awọ́rò yìí ṣiṣẹ́ fún. Nítorí pé awọ́rò pólísì yìí ká wà tó jẹ́ pé ọjà nìkan ni. Ṣùgbọ́n eléyìí ni àkọlé ẹ̀ ní awọ́rò gbogbonìṣe. Báwo ni ẹ ṣe mọ bá mi ṣe ẹ̀yin ènìyàn mi? Ẹ lọ bá mi wo orí ọ̀wàwà tó ní irun ẹyọ kan. Orí ọ̀wàwà tó ní irun ẹyọ kan. Ewé ṣawore pèpè gbígbẹ. Ẹ̀rẹ́sílẹ̀ ewé ìyálóde funfun gbígbẹ. Ewé àjẹ́ òbàlí gbígbẹ. Ewé jìrìn gbígbẹ. Kájì dúdú àti pupa. Tùràrí jàwál ẹyọ kan. Ìgbẹ́ màálù gbígbẹ. Egungun orí ẹṣin díẹ̀. Ẹ jẹ́ ká gún àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká gún nígun tùràrí. Tá bá ti gún tán, ẹ jẹ́ ká kó sínú ike funfun tàbí inú àwo funfun. Ibẹ̀ láò ti máa bù, láò ti máa fín ní tùràrí. Kò jù báyẹn lọ o. Mo fi ọba dániwáyé búra, iṣẹ́ ìgbéra gidigo ṣiṣẹ́. Ẹ lọ bá mi dán wò. Kò jù báyẹn lọ. Mi ò yọ kankan kúrò bó ṣe jẹ́ ni mo sọ fún yín yẹn. Ẹ̀yin ni ẹ̀mí Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Mo ń lọ o. Mo tún ń padà bọ̀. Ó dàgbà. Ó dàbọ̀.